Jésù. Kí ni yóò yà mí kúrò nínú ìfẹ́ Jésù? Ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run ọ̀rẹ́ mi? Kí ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Jésù? Kí ni yóò yà mí kúrò nínú ìfẹ́ Jésù? Ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run ọ̀rẹ́ mi? Ṣé ìpọ́njú mi tàbí ìhòòhò ni? Ṣé ìyàn ni tàbí àìlówó lọ́wọ́? Àìlọ́kọ ni tàbí àìláya ni? Àìlọ́mọ ni tàbí ogun ìdílé? Ogun ayé àìrí kan ṣe kan. Kí ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run ọ̀rẹ́ mi? Kí ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Jésù? Kí ni yóò yà mí kúrò nínú ìfẹ́ Jésù? Ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run ọ̀rẹ́ mi? Ìpọ́njú bá dé má gbẹ́kẹ̀ lọ́lọ́run mi. Ìdààmú bá dé má gbẹ́kẹ̀ lọ́lọ́run. Ọba tó wà pẹ̀lú Jónà nínú ẹja yóò wà pẹ̀lú èmi náà nínú wàhálà. Ta ló tó gbẹ́kẹ̀lé? Bí Ọlọ́run ọ̀gá ògo ará ẹ gbẹ́kẹ̀ lọ́lọ́run nínú wàhálà. Kí ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Jésù? Kí ni yóò yà mí kúrò nínú ìfẹ́ Jésù? Ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run ọ̀rẹ́ mi? Dá mi lójú pé kì í ṣe ikú tàbí áńgẹ́lì tàbí alágbára. Ohun ìgbà sísìnyí àbóhun ìgbà tó ń bọ̀. Ẹni egun lé ó máa rọ̀jú. Ó ṣeun rárá ayé ló ń rẹ èrò ọ̀run. Kí ló yẹ kó yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run? Kò sóhun tó yẹ kó yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run ọ̀rẹ́ mi. Ẹni bá létí láti gbọ́ kó gbọ́. Ẹni bá létí láti gbọ́ kó gbọ́. Ẹni bá létí láti gbọ́ kó gbọ́ kó gbọ́ o. Ẹni bá létí láti gbọ́ kó gbọ́. Ọgbọ́n ẹni ó ń sọ fún àwọn ìjọ. Ẹni bá létí láti gbọ́ kó gbọ́.